A kú oríire o, congratulations sí ògbóǹtagì ajàfẹ́tọ̀ọ́ ọmọ Yorùbá Nation olóyè Sunday Igboho tó ti wà pẹ̀lú àwọn ẹbí ẹ̀ tí kò ní àǹfààní láti rí láti bí ọdún méjì sẹ́yìn tó ti wà ní custody Benin Republic. Àmọ́ ìjọba Benin Republic ti fún Sunday Igboho ní òmìnira láti máa lọ lálàáfíà. Ní báyìí Sunday Igboho lè lọ sí ìlú tó bá wù ú. A viral video of his arrival at the airport in Hamburg, Germany, in company of a UK-based Nigerian Islamic cleric, Saheed, to surfaced on the social media on Monday. Abẹ́rẹ́ báyìí, being without your family for 2 years is not a joke. It's not easy. Àmọ́ nípa pé Sunday Igboho ń jà fẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn, òun náà ló kó sí àkólò àwọn Benin Republic. Àmọ́ congratulations sí Sunday Igboho Òòṣà tó ti wá ní àǹfààní láti lọ lálàáfíà láti lọ sí ìlú tó bá wù ú. Òun náà la fi gbọ́ pé ó ti wà ní ìlú Germany lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Báwo wá ní Sunday Igboho ṣe dèrò ìlú Benin Republic? Mò ń bọ̀ kí n ṣàlàyé fún yín. Welcome to DIGINAIJA, where we bring you the latest stories. Remember to like, share, and follow us. Benin Republic authorities formally released Sunday Igboho on Sunday. He subsequently flew to Germany. Wọ́n ti release Sunday Igboho báyìí, ẹ gbọ́ ohun tó sọ. Ẹ gbọ́ bó ṣe dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí ó lọ́wọ́ sí bí wọ́n ṣe release kúrò ní Benin Republic. Ẹ gbọ́. I want to say a big thank you to all Yoruba sons and daughters all over the world for the love and support before and after the loss of my dear mother. Though she still kept at the morgue, waiting for me to come and give her the befitting burial that she deserves. I give special thanks to President Talon of Benin Republic and to all members of his cabinet. My gratitude goes to my hero father, Professor Banji Akitoye, and Professor Wole Soyinka for the support in the course of the struggle. My God reward you, Baba, for your standing courageously for Yoruba Nation and for me. You promised to stand by me through my audit in Benin Republic, and you have fulfilled your promise. I will not forget to appreciate former President Olusegun Obasanjo, Baba Ayo Adebanjo, for their roles, even though only God gives freedom. Let me use this opportunity to say thank you to all religion leaders, pastor, alpha, and the traditional worshipper for the prayer day and night. Our royal fathers, Oba and Chief in Yoruba land, your love and support is so appreciated. Igboho, who was a key figure in the Yoruba self-determination campaign under the Ilana Omo-Oduwa platform, was arrested on Monday, July 19, 2021 by the International Criminal Police Organization at Kajohun Airport in Cotonou, the Republic of Benin, on his way to Germany. Sunday Igboho bá ti wà ní Germany láti bí ọdún méjì sẹ́yìn, àmọ́ nígbà tó ń lọ ní ọdún 2021 náà ni àwọn Interpol, International Criminal Police, ni wọ́n arrest ẹ̀. Àmọ́ kí ló fà á tí ó fi di tọ́rọ̀ yìí fi di bẹ́ẹ̀? Sunday Igboho ní láti sá. Sunday Igboho sá kúrò ní Nàìjíríà lẹ́yìn a bloody raid tó ṣẹlẹ̀ ní residence ẹ̀ ní Ìbàdàn, ní Soka residence ẹ̀ ní Ìbàdàn ní ìlú Ọ̀yọ́, nígbà tí àwọn Department of State Service tí wọ́n wá tí wọ́n fi ẹ̀sùn ńlá kàn pé ó ń kó ammunition jọ, ó ń kó ìbọn jọ lóríṣiríṣi. Látìgbà náà ló ti wà ní protective custody àwọn Republic of Benin kó tó di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá release ẹ̀ pé ó lè máa lọ bá àwọn ẹbí ẹ̀ ní ìlú Germany, ó sì lè lọ sí gbogbo ìlú tó wà ní àgbáyé tó bá ti wù ú. Igboho's lawyer, however, called on the government of Benin Republic to prevent his extradition to Nigeria on the grounds of security and threat to his life. Látàrí pé ó ní àǹfààní láti lọ sí ìlú Benin Republic nígbà tí wọ́n arrest ẹ̀, ní lọ́yẹ̀ wá ń sọ ńgbà yẹn pé ẹ má fi olóyè Sunday Igboho sílẹ̀ láti padà wá sí Nàìjíríà o. Ẹ má jẹ́ kí àwọn ìjọba Nàìjíríà kí wọ́n gbé e wá padà sí Nàìjíríà nítorí security. Àmọ́ lábẹ́ bó ṣe lè kó rí, a kí olóyè Sunday Igboho, a kí wọn kú oríire o. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó lọ́wọ́ sí bí wọ́n ṣe tú wọn sílẹ̀ ní ìlú Benin Republic pé kán lọ bá aya wọn rọ́pò tí wọ́n jìjọ mú nígbà náà, kó tó di pé wọ́n fi aya wọn rọ́pò sílẹ̀. Àmọ́ ní báyìí
olóyè Sunday Igboho náà ti wá di òmìnira. Wọ́n ti láǹfààní láti wà ní gbogbo ìlú tó bá fẹ́ lọ. Àwọn ti láǹfààní láti lọ sí gbogbo ìlú tó bá fẹ́ lọ lágbàáyé. Kí lè ròyìn nípa òmìnira tí olóyè Sunday Igboho gbà yìí, àti pé kí ni ẹ rò pé ó kàn? Kí lè ròyìn nípa àwọn ìgbésẹ̀ tó tún wá kàn báyìí? Drop your comments. Remember to follow us for more stories. Like, comment and share. This is DIGINAIJA. Thanks for watching. Bye for now.